ìkànnì Surprise Entertainment Online TV. Ṣé wọ́n ní iṣẹ́ ìṣètọ́jú òwò ṣe ní béèrè? Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ àgbẹ̀dẹ ọjọ́ iwájú rẹ̀ ó máa le díẹ̀. Ó ní pàṣán tẹ́rẹ́ tá a fi ń lé iṣẹ́ òun òṣì. Àgbẹ̀dẹ ní ń rọ ní ń ṣe igi tí àwọn tí a fi ń kọlẹ̀ tí àwọn àgbẹ̀ máa ń lò. Àjogúnbá ni. Nísìnyí ibi tí ṣe ń lọ sìn kò sọmọ tó fẹ́ kọ́ṣẹ́ ìmọ̀ definitely mi gùn lè pé kọ́ mọ̀ mi wá kọ́ nísìn. Iṣẹ́ àgbẹ̀dẹ jẹ́ iṣẹ́ àwọn baba ńlá wa tí àjogúnbá látọ̀dọ̀ àwọn baba tó bí àwọn baba wa. Ní ilẹ̀ baba wa wípé àwọn iṣẹ́ àbáláyé tàwa náà ọ̀kan lára rẹ̀ ó ní iṣẹ́ àgbẹ̀dẹ jẹ́ iṣẹ́ tó sì jẹ́ pé iṣẹ́ tó ní orírun tó sì ní ìtàn ni. Bẹ́ẹ̀ ni torí pé Ògún ó ní olùdásílẹ̀ iṣẹ́ àgbẹ̀dẹ. A tún wà ní àgbẹ̀dẹ bẹ̀rẹ̀. A tún wà ní àgbẹ̀dẹ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n wà. Ìdí nìyí tá a fi tọ àwọn alágbẹ̀dẹ ìṣẹ̀ǹbáyé lọ láti jẹ́ ká mọ ìṣòro tó ń dojúkọ iṣẹ́ yìí àti kí ni ọjọ́ ọ̀la iṣẹ́ yìí àti kí ni ìpìlẹ̀ iṣẹ́ yìí gan ẹ mọ̀ bá wa kalọ̀. Akọ́láwọlé mò ń jẹ́ Ọládèjì ń bàbá tó bí mi lọ́mọ bàbá tó bí mi. Ẹ ra sa ẹkùjọ́ mẹ́ta o. Orúkọ yín? Orúkọ tèmi Yusuf Ibamiji. Ipò wo lẹ dì mí bí? Mo jẹ́ kan nínú ọmọ inú ilé alágbẹ̀dẹ bẹ̀rẹ̀ ń bíbá ẹ̀ ní Ìbàdàn. Iṣẹ́ àgbẹ̀dẹ yìí kí ni ọjọ́ iwájú? Iṣẹ́ àgbẹ̀dẹ ọjọ́ iwájú rẹ̀ ó máa le díẹ̀ látàrí pé ìgbà tí àwọn bàbá tiwa wà láyé ìní bàbá tiwa kọ́ nígbà tí bàbá wa náà tún papòdà ó kà wá ń bẹ̀. Nísìnyí ibi tí ṣe ń lọ sìn kò sọmọ tó fẹ́ kọ́ṣẹ́ ìmọ̀ definitely mi gùn lè pé kọ́ mọ̀ mi wá kọ́ nísìn torí jẹ́sẹ̀ tó le pé nígbà tí ó bá ṣe tí ó kọ́ mọ́ ìbò náà lápàdà lọ́ máa kó wa fún Atlas ọba yá. Ṣé kìí ṣe wá nígbà ìsọ ni pé ṣé kìí ṣe pé yóò parun? Ó lè parun o torí nígbà tí ò bá ti pé àwọn àgbà máa ń pè wọ́n ló ṣàtà àbá ti fojú ọmọ mọ̀ kò ní pẹ́ nígbà tí àbá ti wá fojú wa mọ̀ ìlà wa ń ṣe. Ọ̀nà tí ò lè gbà parun ni pé à ń rọ àwọn ìjọba wa so tí àwọn iṣẹ́ kan wà tí pé tí wọ́n bá wa ṣe rọrùn èyí tó lé ń bẹ̀ yẹn á rọrùn láti ṣe fún wa ṣùgbọ́n tí ò bá ti sínú iṣẹ́ ẹ rí pé àtẹ̀yìn gan wọnú bẹ́nẹ̀sì láàrin 30 ìṣẹ́jú ẹ ti máa làágùn tàbí ó jẹ́ iṣẹ́ tó le díẹ̀ so tíjọba bá empowerment wa wọ́n á irú bíbá ìka máa lò wọ́n á bá wa wá bòmí tó dáa pẹ̀lú àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan tó jẹ́ tóyìnbó àánú máa ń fọpọlọ wa ṣe yòókù àwa ìsì láì jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó fẹ́ kọ́. Bára ni iṣẹ́ ǹjẹ́ obìnrin ṣe? Obìnrin ò lè ṣe o. Ẹ gbọ́ rí pé obìnrin ṣe? Ò lè ṣe ó tó bá jọmọ inú ilé tí wọ́n ń ṣe n tó lè ṣe ń bẹ̀ ni pé ó lè ní experience bí wọ́n ṣe ń finá bí wọ́n ṣe ń gbẹ́gi bí wọ́n ṣe ń lugi kò lè ṣe jù bá ń lọ kò lè mẹ́mù kó lè máa ti nǹkan bọ̀ náà. Ìmọ̀ràn wà lẹ ní fáwọn ọ̀dọ́ lórí àtìmọ́jẹ́ kíṣẹ́ ò parun. Ìmọ̀ràn tí mo ní fáwọn ọ̀dọ́ náà ni pé tíjọba bá ràn wá lọ́wọ́ ló kù tọ́rọ́dún kò sẹ́ni tó fẹ́ kọ́ mọ́ tá a bá gbọmọ sẹ́sìn tó bá wá bí lónìí nísìn tó bá iṣẹ́ ẹjọ́ kan kò tún wá mọ́. So èsì tó fi ń di pé ààrí ọmọ iṣẹ́ láti wá kọnu àwa náà lá lọ sóko lọ pagi àwa náà lá pagi àwa náà lá lugi àwa náà lá rarin àwa náà lá rọrin. So stress yẹn ti pọ̀ jù tíjọba bá wá lè ràn wá lọ́wọ́. Ẹ ṣe bá wa dárúkọ yín. Oyè orúkọ tèmi ọ̀wọ́n Yusuf Ibamiji ọmọ bíbí ilé alágbẹ̀dẹ bẹ̀rẹ̀ Ìbàdàn.